AfricamediaLive TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Orúkọ tèmi ni Alhaji Abdulhakeem Olúwọlékò tí gbogbo ayé mọ̀ sí Baraka. Ẹ mọ̀ pé wọ́n fi Afolabi ó jẹ́ èèyàn ńlá ó dẹ̀ jẹ́ èèyàn pàtàkì. Ní ìwájú ọjọ́ ta tó wá ṣe àdúrà fún nítorí ní àdúrà ló máa ń bò Ọlọ́run gbogbo àṣìṣe tá a bá ṣe nílé ayé tá àdúrà bá ń lọ steady ó possible Ọlọ́run ṣe kéwòn Ọlọ́run dárí ìṣẹ́ ní àjò but àdúrà ṣàdúrà fún lèmi ìrìn lágbọ́rọ̀ lọ ìwádìí tó dojúkọ Ọlọ́run jẹ́ kó dá ẹ̀yìn tó fi sílẹ̀ náà kò bá bàjẹ́ àwa náà ta wà láyé Ọlọ́run sọ wa káwa náà dàgbàdàgbà ká dògbò ẹ̀yin olólùfẹ́ wa náà lẹ́wà nílé ojú tẹ fi ń wò wọ́n ní fọ́ etí tẹ fi ń gbọ́ wọn ò ní lágbọ́rọ̀ lọ ẹ̀yin náà dàgbàdàgbà dògbò ní fọwọ́ gbọ́mọ sí ní mọ sàárì ọmọ. Ní búrìbúrì tẹ́ ẹ bá wọn jójó yà àwọn tó láyé ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ. Èmi la wá ṣe àdúrà mi ò lè sọ̀rọ̀ nítorí mi ò lápáta yìí ó ti yẹ yín sí bá ní máa kàn sínú ọmọ lè máa sunkún. Omi ta sọ́dẹ̀ yìí náà ti dá ẹ wo Ọ̀gá ńlá TV. Abíọ́lá ọmọ Ajíbíkẹ́ tí gbogbo ayé mọ̀ sí lógólógó ojú ọlọ wíwá tá a wá bíbá lónìí remembrance ọ̀rẹ́ wa pàdé wa tájọ wà àwa lè torí pẹ́ di ẹkú ká dẹ̀yìn ẹnu wọ́n fi Afolabi ìgbésẹ̀ ní takànlé gbàgbé just like that ìdí inú tí ó gba àwọn ẹgbẹ́ CGI àtàwa onítíátà tá a jọ súnmọ́ wọ́n fi Afolabi dáadáa tá a fi pera wa pé ká tún ṣe prayer fún lónìí láti fi ṣe remembrance ẹ̀ kò ṣe kó pé wọ́n yí ẹ o kò dẹ̀ sí àti ẹ̀ mọ́jọ́ tó pé gan lónìí a kàn wo pé ká ṣe remembrance fún ni ṣe mọ̀ pé gbogbo nǹkan tó bá dán fàdúrà kọ́lọ́n ọba láàánú àdúrà tá a ṣe ń bíbá lónìí kọ́lọ́n bá mú sàrà ẹ̀ ọba mú bá mọ́ fi Afolabi kọ́dẹ̀ bá mímú bá yá àti bàbá mi náà lọ́rùn àti gbogbo àwọn òkú mùsùlùmí àti òkú kìrìsìtẹ́nì tó ń bẹ lọ́rùn kọ́lọ́n kó ṣe kíni kó ṣàforíjì ẹ̀ṣẹ̀ gbogbo wọn iwájú tí wọ́n fi Afolabi dojú kọ kọ́lọ́n jẹ́ kó dáa àwọn ẹ̀yìn tó fi sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ àti ìyàwó tó fi sílẹ̀ kọ́lọ́n má jẹ́ kí gbogbo wọn náà kí kọ́lọ́n jẹ́ kí gbogbo wọn kọ́lọ́n jẹ́ kẹ́yìn tó filẹ̀ náà kó dáa so kámọ̀ rí rere bára wa sí kámọ̀ rí àtẹ̀yìn kúmọ̀ rí iṣẹ́ tíátà àwọn tá a bá tiẹ̀ tún wá gbọ́rú ẹ̀ láàrin wa ká darúgbó kùjẹ́kùjẹ́ kó tó di pa máa kú kámọ̀ yọ kú mọ́ bí ọwọ́ so ẹ mọ̀ ikú wọn fi Afolabi kò nídìí ká tó máa sọ fún wa gbẹ̀gìrì àná èèyàn gbọ́dọ̀ lọ́tà sí ó yẹ ká ti mọ̀ pọ́ máa kan lẹ́nu kò sẹ́ni tí ó mọ̀ pé kú wọn fi Afolabi dùn wá bọ̀tà wá fẹ́ Ọlọ́run ọba tó láyé tó lọ́run ó fẹ́ wọn fi Afolabi jù wá lọ may you soon rest in perfect peace God bless everybody. Orúkọ tèmi ò yípadà Ọ̀túnba Abíọ́lá ọmọ Ajíbíkẹ́ ni wọ́n ń pè mí sáà lọ́gọ́ ni mí mo fọ̀gọ́ mi yọ ìsàlùsì ní ẹ̀rín mi ní jàgì lúbúlúbú ojú ọlọ ni mò ń jẹ́ ó dàbọ̀. AfricamediaLive TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.